Ẹ̀yin tèmi, alhamdulillahi rabbil alamin. Mo fẹ́ ká gbọ́ experience ọkùnrin. Mo fẹ́ ká gbọ́ experience ọkùnrin lórí Toto wey don born àti Toto wey never born. Then lẹ́yìn náà, a wá move on sí ẹ̀yin obìnrin mọ́ parẹ́. I want to look snatchy. I want to look bonbon. Mọ́ parẹ́. Mọ́ febi parẹ́. Mọ́ dẹ̀ jẹun kọjá àlà. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ látẹnu arákùnrin kan. Nígbà tí mo pàdé fídíò yìí, mo ní bákan náà dẹ̀ ni àwọn obìnrin kan wọ́n mọ̀ ní àbí nítorí pé mo ṣe báyìí, àbí nítorí pé mo ṣe báyìí, àbí bẹ́ẹ̀ nítorí ẹ̀ lọ́kọ mi fi ń ṣe báyìí, àbí bẹ́ẹ̀ lọ́kọ mi ṣe báyìí. Most of it is not you. But the most important thing tí mo fẹ́ sọ fún yín ká tó gbọ́rọ̀ bàbá yìí tó fẹ́ sọ̀rọ̀ yìí, òun ni pé ẹ tọ́jú ara yín. Be happy with what you do. Take care of yourself. Má dẹ̀tí. Always clean. Always clean. Always clean and be happy. And be happy with yourself, with what you do. Tó bá níṣẹ́ lápá wáṣẹ́ fún àwọn tó desire láti ríṣẹ́ ni o, tí ọkọ yín dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Yes, be happy with what you do. Be happy. Be happy. Yes, be happy in yourself. Má overdo. Má dẹ̀tí. Dẹ̀ ní vibes. Ní vibes. Má ní like boring energy. Èèyàn kan bèèrè lọ́wọ́ mi pé Àjíà, kí ló ń jẹ́ cold energy? Cold energy ni energy tó lè pààyàn. Energy tí ò da, energy boring. Energy tó máa ń jẹ́ kí lè boring. Kíyàn má ní vibes. Kíyàn má ní nísìnyí, ìwọ ò ń bọ̀ pẹ̀lú sadness. O tún wá bá sadness nílé. Yes, irú energy tí mo sọ nìyẹn. Energy tí ò da. Like tí wọ́n bá ń bọ̀ pẹ̀lú sad energy, tó bá wá bá good energy, happy energy nílé, I'm telling you, sórí sad energy yẹn, happy energy ló máa borí ẹ. Sad energy yẹn kàn máa wash away. Mo ní àwa ò fẹ́ cold energy. Cold energy ó máa ń tètè pààyàn. Ó máa ń jẹ́ kíyàn ní depression. Gbogbo àwọn tó tẹ́rí pé wọ́n para wọn yẹn, tí wọ́n mu sniper yẹn, tí wọ́n fẹ́ kú torí one or two things. Ṣóyè yín, ọlá pé wọ́n ní cold energy. Wọn ò wá ní energy tó gbóná tó ní vibes. Wọn ò rí kó pàdé wọn. Ṣóyè yín, so jẹ́ ká gbọ́ràn lẹ́nu àwọn experience master. Ó ní Toto wey don born sweet. Sometimes I ask myself, how can Toto be so sweet after giving birth of 1, 2 to 3 children? The Toto becomes more sweeter. What is going on? How can Nepo be sweeter like honey? Do you know where something is sweeter? Ẹ wá jẹ kúlí ẹ̀ tèmi, kúlí. Sweeter than sugar. Nepo that has given birth. My God, Nepo that has breastfeeded Peking before. Nepo that has breastfeeded a child. How can Nepo be so sweet and thick in the mouth of Okembi? How can that be possible? A Nepo in the mouth of Okembi become more sweeter and more thicker after breastfeeding baby. Toto wey don born before. Oui, màá sọ one or two things pé. I have realized that there is nothing sweeter in a woman than her Toto when she has given birth before. I'm not telling you to please you. I'm telling you reality. Toto wey don born. When you are Okempi, you will understand what I'm saying. Toto wey don born before. You no get comparison. Since I have the experience of Toto wey don born, I will tell you for free. Toto wey don born or nothing. You can see. Ẹ̀yin tèmi, mi ò fẹ́ kẹ́ wá carried away
with this sweet mouth. Ṣóyé yín? Ṣé ẹ rí àwọn Toto wey don born yẹn? Ṣé ẹ mọ̀ pé àwọn náà they were coming from somewhere. They were coming from somewhere. So eléyìí tó arákùnrin yìí ṣe ń sìn, ó ń ṣe ni. Mo like bó ṣe ń sọ, ó ń sọ nítorí pé ìwọ ọkọ jókòó sílé pẹ̀lú ìyàwó ẹ̀. Yes, tó bá open brain yẹn, tó fi ọkàn rẹ balẹ̀, wàá rí i pé obìnrin rẹ tó ti bímọ rí yẹn ó dùn ju àwọn tó wà níta tó wọn tí ì bí lọ. But àwọn tó wà níta yẹn ẹ fi wọ́n lẹ̀ fún single man kí wọ́n mọ̀ marry single man. Àwọn náà bọ̀ wá di Toto wey don born. You understand? Eléyìí ara àwọn custodian of marriage lélẹ̀. Ó ń sọ pé kẹ́ ẹ mú ìyàwó yín, explore your wife. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń dì sí ara yín pé ó ti bímọ rí, ìdí rẹ̀ wá fẹ̀. Obìnrin tó mara tọ́jú, yes, òbò tó bá ti bímọ rí òun ló máa ń dùn dáadáa. Eléyìí à ń sọ nítorí ọkọ àti ìyàwó ó fẹ́ fi ìyàwó rẹ̀ kalẹ̀ lẹ̀. Ẹ̀yin kan na you be ẹ̀yin ọkùnrin yẹn lẹ ní problem. It has nothing to do with the woman. Ìwọ ọkùnrin gangan òun ló ní problem. La fi sọ wípé ẹ tọ́jú ara yín. Ẹ tọ́jú ara yín. Kí ló ń ṣe yín? Òun gangan ni kẹ́ ẹ tọ́jú. It has nothing to do with the woman. Òun lẹ gbọ́ tí ọkùnrin ẹgbẹ́ yín sọ yìí. Obìnrin tó ti bímọ rí, gbogbo nǹkan tó ń jẹ́ obìnrin ẹ̀ tó fi ń jẹ́ obìnrin, táàmù tó bá bímọ yẹn, táàmù yẹn ló mọ expand. Táàmù yẹn ló mọ expand. Gbogbo everywhere máa expand. Everything máa ṣe gàgà o. Everything máa kún. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà ní pẹlẹbẹ. Ìgbà yẹn lẹ máa rí pé ojú ibi tí òun wà ó ṣe gbọ̀ngbọ̀n. Gbogbo ètè méjèèjì yẹn ó ṣe gbọ̀ngbọ̀n. Gbogbo ó wà wú báyìí bí búrẹ́dì. Nítorí pé kí ni àwọn ovaries náà ti expand nínú. Bẹ́ẹ̀ ni àsìkò yẹn gbogbo ibi tí omi ti ń jáde, àsìkò tó jẹ́ pé omi yẹn máa pump, ó máa jáde easily nìyẹn. Láì ṣe pé wọ́n force, wọ́n push, wọ́n pump rárá. Easily ló máa jáde. Ẹ̀dẹ̀ gbọ́, ó ní ìgbà yẹn ni orí ọyàn náà máa wá. Yes, nítorí pé kí ni ọmọ ti fà á. Bí ọmọ ṣe ń fà á, bẹ́ẹ̀ náà ló ń kẹ̀ sí, bẹ́ẹ̀ náà ló ń wú sí. Àtàmù yẹn náà ni gbogbo nǹkan tó ń jẹ́ ọyàn ó máa jáde sí. Gbogbo á wá sí kẹ̀m. But in all total, the most important thing fún ìwọ obìnrin òun ni pé be clean, be neat. Mọ bí o ṣe ń package ara ẹ. Mọ sọ̀rọ̀ ara ẹ di ìyá ọ̀sán gangan. So bá a ṣe sọ yìí nísìn, I'm speaking to somebody. Ìwọ tó fẹ́ fi ìyàwó rẹ kalẹ̀ tó fẹ́ lọ mọ́ fẹ́ ọmọ kan ta, ọmọ single lẹ́lẹ̀ kan ta, fi single lẹ́lẹ̀ fún single bọ́bọ̀. Àwọn náà wá explore ara wọn, wọ́n gbéra wọn dé level yẹn. Ìwọ ti gbéyàwó rẹ dé level yẹn, jókòó ti ìyàwó rẹ, explore the goodness this man is talking about. Máa yìí wà lórí TikTok, orúkọ rẹ̀ ń jẹ́ Young Daddy. I appreciate him so much for this. Yes, ó tún wá sọ̀rọ̀ kan. Ẹ̀yin parẹ́ tó bá mọ̀ pé o fẹ́ slim fúnra rẹ̀. O fẹ́ sanra fúnra rẹ̀. Bẹ́ẹ̀ o kàn imagine pé bóyá ọkọ mi ó dé like slim o, bóyá ọkọ mi ó dé like fatness o. Àbí nítorí pé mo sanra, ọkọ mi ò wá fẹ́ràn mi. Nítorí pé mo tínrín, àbí ọkọ mi ò wá fẹ́ràn mi. In as much as o sanra ju kádàrá lọ, ọkọ rẹ ò dẹ̀ complain. Máa gẹ̀ẹ́sì nǹkan tó jẹ́ pé your husband is even less concerned. Your husband is less concerned. Okay, like give fara mi ṣe example. Ìgbà kan wà rí tí mo ní kí n tiẹ̀ slim down. Mi ò sanra o. Àmọ́ síse ni mo sá calculate lọ́kàn ara mi pé kí n tiẹ̀ slim down. Ẹ dákun. Kí la tẹ̀ wá fẹ́ slim gan-an mi ò mọ̀. Èmi wò pé slim ni wọ́n tẹ́rẹ́ báyìí ni mo rí nígbà tí mo fi marry. Tẹ́rẹ́ báyìí ni mo rí. Ó yẹ kí n lè sí tẹ́rẹ́ yẹn lọ. Ni arákùnrin kan wá pè mí wá ní Àjíà. Kí ni mò ń dààmú fún gan? Kí ni mò ń dààmú fún gan? Pé ṣé tí ọkọ mi ò bá sọ fún mi, kó ń sọ fún mi sìn o. Bí mo ṣe wà yìí perfect o. Mo ní ó ní bí mo ṣe wà yìí ó ní ó perfect. Ó ní tí mo bá sọ pé mo fẹ́ slim down kan, ó ní ó ṣeéṣe kí ọkọ mi má like ẹ̀ bẹ́ẹ̀ o. Ó ní kó ń fẹ́ra àwọn ṣe example. Ó ní bí mo ṣe rí gẹ́lẹ́ báyìí níyàwó òun rí.
ó ní nísìn gangan ló wá like ìyàwó òun nísìn ó ní ò nígbà yẹn tó ṣe tẹ́rẹ́tẹ́rẹ́ yẹn ó ní ò like dáadáa but let me tell you topic tí mo ṣe yìí ó wà related ibi tẹ́rẹ́ òun náà máa wá di ọ̀rọ̀ bọ̀ so àwọn ọkọ tẹ́rẹ́ kó wọ́n fún obìnrin tẹ́rẹ́ náà ṣóyè yín obìnrin yẹn àdìyẹ dọ̀dọ̀ òun náà máa wá sanra so má sọ wípé ọkọ ìyàwó rẹ ó sanra ó fẹ́ lọ gbé tẹ́rẹ́ ìyàwó mi ó tẹ́rẹ́ ó fẹ́ lọ gbé sísanra ṣe bó níbi tẹ́ ẹ ti ń bọ̀ ó níbi tẹ́ ẹ ti ń bọ̀ so ẹ̀yin ẹ gbọ́ àfi tó bá jẹ́ pé o fẹ́ ṣe àbọ̀kọ rẹ bá sọ pé ok mo máa like láti slim down díẹ̀ yes bí mo ṣe ń sọ yìí kì í ṣe pé bóyá àní rẹ́mẹ́dì o mo ní nǹkan kan wà tá a fi ń flush àtàwọn nǹkan mìíràn máa fún yín tó jẹ́ pé ẹ̀dẹ̀ máa control diet yín yes but eléyìí mò ń sọ ni based on this man's teaching tó jẹ́ pé it got my attention ok ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹni mi again. Better get flat tummy. Odogu go still go outside, go carry who get flat tummy. He's reading comments. This is the comment I've been expecting. I love this comment. I don't like this comment. I love this comment. Listen, let me tell you. If you want to get flat tummy, you get flat tummy because you want to get flat tummy. Exactly. Not because you want to please Odogu. If you don't want to get flat tummy, so be it. Let me stop. Hey, Timmy. If you want to get flat tummy, not because of a man, ó lọ ń ṣe bọ́ǹbọ̀n, ṣe nítorí ara ẹ̀, má ṣe nítorí pé àbọ́kùnrin kan máa like ẹ̀. In fact, àwọn tó ń ṣe bọ́ǹbọ̀n yẹn, let me tell you, tí wọ́n sọkùnrin bá ti lè mọ̀ pé ó ṣe bọ́ǹbọ̀n, gbogbo nǹkan tó ń jẹ́ attraction rẹ̀ fún ẹ, ó máa tán. Most men. Tí ọkùnrin ò bá mọ̀ pé ó ṣèdí, tí díẹ̀ ṣe ń ṣèkì, ó sì lè mọ trigger rẹ̀. But once tó máa ti sọ wípé artificial ni, ó ti tán máa pa gbogbo energy tó jẹ́ pé ó ní fún ẹ tó fi ń attract yẹn. Ok, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Surprise you. I'm a man. Okay, let me just give you little tips. You might get this your flat tummy. Make Odogu Bola know they stand where you dey. You might also get big tummy, GP tank. Make Odogu Bola they stand every time when he see you. You understand? You go surprise and say Odogu go leave this you and that's your flat tummy. Go outside, go carry person, go carry GP exactly. You don't know say bad character they make Bola fall. You don't know say dirtiness no they make Bola stand. They make Bola weak. So, excuse me, mi ò mọ̀ kó máa sọ yìí. Ṣé àwọn kí mo sọ cleanliness? Cleanliness is next to godliness. Mo sọ mi ò mọ̀ kó máa sọ̀rọ̀ yìí. Ẹ̀yin obìnrin ẹ wà neat. Neat in your appearance. Neat in your outer. Neat in your inner. Ìyẹn nìkan ó lè jẹ́ kí ọkùnrin go gaga kó dẹ̀ níwà tó dáa. You don't know say nagging they make Bola weak. You don't know. So if you want to have flat tummy because you see, nagging. Ẹ need láti ní good character. Ẹ̀yin obìnrin. Ó ní kíní kan tí mo kọ́ recently. Tí mo learn, tí mi gangan learn. Ọ̀rọ̀ tí wọn ò bá pè ẹ́ sí, rọra dá sí. Ọ̀rọ̀ tí wọn ò bá pè ẹ́ sí, rọra dá sí. Because tó bá lọ ra nítorí pé mo fẹ́ràn ọkọ mi ni mo fẹ́ràn. Ó wá lọ dá sí jù. Wọ́n máa sọ ẹ́ di obìnrin tó ní bad character. Wọ́n máa sọ ẹ́ di nagging woman. Ìwọ ni ó fẹ́ please ọkọ rẹ ni ó fẹ́ kí ọkọ rẹ wọ trouble ni ó wá ru gbogbo ẹ̀ sórí. Wọ́n yí ọ̀rọ̀ yẹn lé ẹ lórí. Wọ́n máa yí ọ̀rọ̀ yẹn lé ẹ lórí. So nǹkan tí wọ́n bá pè yín sí òun ni kẹ́ ẹ dá sí. Tẹ́ bá sì dá sí, ẹ rọra dá sí kẹ́ fi ìyókù lẹ̀ fọ́kọ kó mọ handle rẹ̀ lọ. Like it. Or because you want Odogu like it, you are doing it, but not for him to be faithful to you. You never see woman where gets a GP tank, but she's a vicious woman. Her character is very beautiful. In fact, the beauty of her character will make you not know that this woman she's an ugly woman. You don't know. No go. Ito. You got a surprise and you got mention GG beginning and this if you need na you need the game the way on the room. You never want to do what affair into. Or what am I afraid? And I just the wicked defend them.
I have this flat on me, but you are looking outside. On that one, only falls off for the what I. I'm gonna fire in a book off. Only falls off. He sees something else. Ẹ̀yin tèmi lẹ́sìn nìyẹn tí ọkùnrin la mú wálé ni bí ọkùnrin ṣe ń wo obìnrin yes tó bá yá a tún máa mú sáìdì tó máa tún sọ ti tóbìnrin wá all because of man yes a tún máa mú wá again all because of lady ṣóyè yín ẹ̀yin tèmi à ń kọ́gbọ́n ni you may be beautiful bẹ́ẹ̀ nítorí pé you are too involved wọ́n lè sọ ẹ́ di nǹkan wọ́n lè wá gbé àárẹ̀ rẹ wọ́n wá lè sọ ẹ́ di ẹlẹ́bi you have everything wọ̀ntúnwọ̀nsì mo kọ́gbọ́n this is on point by 2 always using my words to help others bye for now but for the meantime fún ìwọ ọkùnrin tó ṣe déédéé ìwọ obìnrin tó ṣe déédéé nítorí àìsàn kan àbí méjì o lè contact on point by 2 lórí 07015100651 bye for now thank you.